ẹ gbọ́ kí ló dé tí aláàjì oríyọmí hamzat tó jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú accord party nílẹ̀ ìbàdàn kí ló dé tó sọ wípé káwọn èèyàn kan má wọ aṣọ yẹ́lò mọ́ o káwọn olólùfẹ́ òun àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú accord party kan má wọ aṣọ tó bá ti jẹ mọ́ yẹ́lò mọ́. Kí ni ń lọ nílẹ̀ ìbàdàn kí ni ń ṣẹlẹ̀ nítorí òṣèlú nítorí àti di gómìnà nílẹ̀ ìbàdàn ẹ jẹ́ a jọ wo fídíò yìí ẹ jẹ́ a jọ wò ó ẹ jẹ́ a jọ gbọ́ ṣé gbà pé ṣé ẹ rántí surajudeen adio táwọn èèyàn mọ̀ sí Ìlúpéjú ṣé ẹ gbàgbé pé wọ́n ní wọ́n ká àwọn nǹkan ìjà olóró àwọn bíi àdá ìbọn àtàwọn nǹkan míì ní inú ilé rẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá sì gbé wọ́n ní ó digunjalè. àṣé kò rọrùn fún olólùfẹ́ ìlú láti darí ìlú àṣé kì í sábà rọrùn fún ẹni tí ìlú ń fẹ́ gangan láti dé ipò tí wọ́n fẹ́ fún àṣé ogun ni. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi tẹ́ sọ fún mi pé Oríyọmí má ṣòṣèlú o má dé òṣèlú ẹni tó sọ ní ọ̀nà tó gbà tọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹni tó sọ lọ́nà tí kò tún gbà tọ́ tó yẹ pé àgbékalẹ̀ rẹ̀ gbóná lára mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹni tó fìfẹ́ sọ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ní má dé òṣèlú ẹ ṣé mo dúpẹ́ God bless you ọlọ́run á dúró tì yín mo kàn fẹ́ béèrè tó bá tàkókò pé ṣé n tẹ́ ń sọ náà ni tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń sọ náà nìyí mo dúpẹ́ ẹ nífẹ̀ẹ́ mi gan ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ tì yín náà ẹ nífẹ̀ẹ́ mi gbogbo nǹkan yín ò ní bàjẹ́ gbogbo tó ń dùn nínú nǹkan yín kò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ò ní fi yín sílẹ̀ nǹkan yín tó dáa yóò máa dáa sí èyí tẹ́ ń bẹ lọ́run lé lórí kó dáa ọlọ́run á jẹ́ kó dáa. gbogbo tó ń dùn yín nínú ọlọ́run ní fi bà yín nínú jẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ni ẹ̀yin ẹ bá ti sọ fún mi wípé n tẹ́ ń gbìyànjú àti sọ ni pé orin Saheed Òṣùpá ló yẹ kẹ́ ẹ play fún mi tó sọ pé olótìtọ́ kan kì í dépò olórí wípé ẹni tí ó jẹ́ òpùrọ́ ń ló rọrùn fún ẹlẹ́tàn èèyàn ló rọrùn fún kò wá tètè yé mi gbé mi débẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí náà ó ti padà yé mi pé olótìtọ́ tó fẹ́ dépò olórí yẹn kó tó débẹ̀ wọ́n gbọ́dọ̀ pè lórúkọ òpùrọ́ wọ́n gbọ́dọ̀ pè lórúkọ ọ̀bàyéjẹ́ wọ́n gbọ́dọ̀ pè lórúkọ tí ò jẹ́ kó tó débẹ̀ kì í ṣe pé olótìtọ́ ò kì í dépò olórí o gbọ́ olótìtọ́ tó máa dépò olórí sẹ́ni pásọ funfun ló wà lọ́rùn mi aṣọ funfun tó wà lọ́rùn rẹ̀ yẹn wọ́n á dépò sí wọ́n á dẹrẹ̀ sí wọ́n á da ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí tó bá wá bínú padà pé wọ́n ti ń da nǹkan sásọ ìjú I don't like it jẹ́ ń padà sáàyè mi kó má gbàgbé o wípé aṣọ tí wọ́n da nǹkan sí yẹn náà ló ń wọ̀ padà lọlé ní tí wọ́n sì dá sí ò lè kú ń bẹ̀ láéláé tí ohun tó dájú ni pé tí èèyàn bá fẹ́ mú ẹlẹ́dẹ̀ kúrò nínú ẹrẹ̀fọ̀ yóò kó sínú ẹrọ̀fọ̀ tó bá gbẹ́lẹ́dẹ̀ jáde tán ni ó tó lọ fọ ara rẹ̀ nù ìbí
èyàn ò ní gbẹ́gbẹ́gbẹ́ kó tayọ ìbí rẹ̀ ibi tí wọ́n ti bí èyàn ò dẹ̀ ní gọ̀gọ̀gọ̀gọ̀ kọ́gọ̀ tayọ ibi tí wọ́n ti bí ìbí rẹ̀. ṣé kíní tí ẹ ń láti mọ̀ ni pé àwọn arrest kan ti ń ṣẹlẹ̀ àwọn demolitions kan dẹ̀ ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. mi ò sọ pé báwo ni màá ṣe wá gọ̀gọ̀gọ̀gọ̀ tí màá wá sọ pé mi ò mọ Súrì rí. mo mọ Surajudeen Àdìó Ìlúpéjú tí wọ́n ń pè ní Súrì. ẹni tó bá sì wà ń bàdàn lónìí tó ń ṣòṣèlú APC ni ó ń ṣe o PDP ló ń ṣe ni o wàá mọ Súrì náà. so mọ Súrì ń gbà yẹn ni ok báwo ló ṣe mọ Auxiliary tó ní mọ Súrì. mo mọ Súrì dáadáa iṣẹ́ ẹyọ kan mo dẹ̀ mọ Súrì mọ̀ níjọ́ tó ti dáyé. mo rántí pé ní Ìgbóọrà nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ flag of campaign Governor Ṣèyí Mákindé ní 2023 ìlú Ìgbóọrà láti bẹ̀rẹ̀. Saheed Òṣùpá ló wà lórí stage pẹ̀lú Táyé Currency àti èmi Oríyọmí Hamzat. ẹ̀yìn stage wa ni Auxiliary jókòó sí òun gbàgà ó jókòó síbẹ̀ àwọn boys ń lọ wọ́n ń bọ̀. mo rí ọkùnrin kúkúrú kan jọ náà òun ni gbogbo àwọn èèyàn ń tẹ̀lé wọ́n pè ní the king of boys. mo wá ní ta ló ń pè king of boys yìí wọ́n ní Súrì nìyẹn. èwo Súrì kí ló kọ ẹ̀ gangan wọ́n ní Sùrájù Ìlúpéjú ibi tí mo ti mọ Súrì nù. mo dẹ̀ rántí pé lọ́jọ́ náà tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin tí ẹ ti wá di irinṣẹ́ tó ń ṣiṣẹ́ against Oríyọmí Hamzat lónìí tó bá yẹ pé lóòótọ́ lẹ wà nínú campaign 2023 ibi tí àwa tá a nígbàgbọ́ nínú Ṣèyí Mákindé níbi tá a péjú pésẹ̀ sí tí ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé I was with microphone èmi ni mo gbé microphone lọ́wọ́ tí mo ń ṣe MC tí Saheed Òṣùpá àti Táyé Currency wà lórí stage babaláwo ló ń ṣàdúrà lọ́wọ́ aṣàdúrà mùsùlùmí aṣètì kìrìsìtẹ́nì babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ ń kí ẹsẹ̀ ifá tó ń fi ilé àdúrà tó ń ṣe. ó ní a rí òkò tó ń wọlé sí orí stage wa ìbọn náà bẹ̀rẹ̀ sí ní dún tí wọ́n yìnbọn síbi tá a wà. babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ wọ́n ju máìkì lẹ̀ wọ́n pò lórí stage. mi ì rí Saheed Òṣùpá mọ́ olórin làwọn bóyá wọ́n ti kọrin tí wọ́n wá kọ tán. ẹ̀mọ̀ pàwọ́ ti ń ṣètò lọ Saheed Òṣùpá àti Táyé Currency kálukú wọn ti wà láàyè wọn àwa ti ń ṣètò lọ. ìgbà yẹn nìbọn dún tí gbogbo ẹ̀ ń ṣe. mo rí àwọn ọlọ́pàá wọn pa kuruku sí àyè kan láti dáàbò bo àwọn èèyàn ńlá tó wà ń bẹ̀. àwọn èèyàn dẹ̀ fẹ́ máa sá lọ. ìgbà yẹn Oríyọmí Hamzat mú microphone pé ẹ má sá lọ ẹ dúró kò sí wàhálà a pé agbó padà à ń ṣe campaign wa lọ. ọjọ́ yẹn mo mọ Sùrájù Ìlúpéjú. so tí mo bá wá jáde pé mi ò mọ̀ mo parọ́ ni. ṣùgbọ́n o àti rọ́wọ́ yín o ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́ intimidation is out now. èmi kọ́ ni mo ní Àgídìgbò ẹ̀rọ fàgídìgbò dára tẹ́ bá fẹ́ fi dá. gbogbo à ń kógun olóró sápò ṣe bí ẹni gbé kéèsì wá wọnú Àgídìgbò da ògùn olóró sílẹ̀. èmi kì í mu sìgá èmi kì í mu ọtí omi ni èmi máa mu. kódà ẹlẹ́rìndòdò bóyá láàrin ọdún occasionally bóyá mo lè mu díẹ̀ bẹ́ẹ̀. èmi kì í mu sìgá èmi kì í mu ọtí èmi kì í fa nǹkan símú. nǹkan tí èmi mọ̀ ọ́n ṣe jù ni pé kémi ó sọ̀rọ̀ kémi ó dẹ̀ bá àwọn èèyàn ṣeré. ẹ múra lẹ̀ o oògùn olóró yín tẹ̀ ń kó bọ̀ l'Àgídìgbò ẹ wá dálẹ̀. ara àwọn èèyàn yín tẹ̀ rán wá lánàá àwọn tí tó ń bọ̀ lọ́nà à ń retí wọn
ẹ múra kẹ́ wá ti Àgídìgbò pa, ẹ má ti pa gan, ẹ wá wó Àgídìgbò gẹ́gẹ́ bí àdéhùn yín, ẹ wá wò, ẹ gbé katapila wá, ẹ wá wò. Gbówù yín ẹ lè kó aṣọ bọ àwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí àdéhùn yín tẹ́lẹ̀ fẹ́ ṣe, ẹ dá aṣọ yẹ́lò ẹ kó bọ àwọn èèyàn lọ́rùn, ẹ gbébọn lé wọn lọ́wọ́, ẹ ní kí wọ́n lọ yìnbọn síbì kan. Ẹ ti bẹ́ẹ̀, ẹ wò, ẹ wá wó Àgídìgbò. Èmi kọ́ ni mo ní Àgídìgbò, àwọn ìyá onírú aláta tí wọ́n dáwó Àgídìgbò wọ́n ń retí kẹ́ wá wò. Ẹ lè wó Oríyọmí, ẹ lè wó Oríyọmí, ẹ sì lè dín ẹyọ kan kù nínú àwọn tó nífẹ̀ẹ́ Oríyọmí. Àwa náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ rí pípa tí mo bẹ̀rẹ̀, mo ní òṣèlú ọmọ wèrè, òṣèlú ajàbí ó gbéjẹ̀kọ́ àná, òṣèlú tí fojú olóore rẹ̀ gúngi, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ rẹ́rìn pọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ sunkún pọ̀, òṣèlú tí lọ́rẹ̀ẹ́ tuntun tí gbàgbé ọ̀rẹ́ tí wọ́n jọ ń bọ̀ látẹ̀yìn, òṣèlú tí fi bí dán ọ̀rẹ́ rẹ̀ wò, òṣèlú tí sọ ọ̀tá jóòní ìdọ̀rẹ́ lónìí wá sọ ọ̀rẹ́ jóòní tó gbé dépò di ọ̀tá, òṣèlú tí fi kú dán olólùfẹ́ rẹ̀ wò, òṣèlú tí kò mọ̀ wípé ẹnìkan ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fóun rí, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí kò ní bẹ̀rù Ọlọ́run, òṣèlú tó gbàgbé pé there is life after office, òṣèlú tó rò wípé ayé a máa tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Ẹ máa ṣe lọ. Ẹ wo, inú ọ̀lẹ aṣíwájú ni mí, ṣùgbọ́n mo ṣe lẹ tó, mo dì mọ́ ọba tó lágbára. Mo fúyẹ́ lóòótọ́, ṣùgbọ́n mo rọ̀ mọ́ tó wúwo. Gbogbo ẹ̀yin tẹ́ fowó yín ra aṣọ yẹ́lò, ẹ lọ tọ́jú ẹ̀, ẹ má wọ̀ mọ́ títí tákòókò fi tó táfi ní ẹ máa wọ̀ padà. Ẹ̀yin tẹ́ fowó yín ra aṣọ yẹ́lò tó jẹ́ original yẹ́lò tiwa, ẹ má wọ̀ mọ́ tákòókò táfi ní ẹ máa wọ̀ tí ó fi tó padà. Gbogbo ẹ̀yin tẹ́ jáde nínú ẹgbẹ́ Accord, tẹ́ jẹ́ candidate gangan yàtọ̀ sáwọn tó tò sẹ́yìn ará bíńjò ní tí ń rán wá tí wọ́n jọ lulẹ̀ papọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́ candidate, tẹ́ ẹ ti di candidate nínú ẹgbẹ́ Accord, ẹ dákun ẹ ṣe sùúrù báyìí. Èyí tó bá jẹ́ lẹ́ran nínú yín tí bá ń pẹran tà tẹ́lẹ̀, àdá tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ́fíìsì mọ́ mu wálé mọ́ o. Ẹnu bá jẹ́ ẹlẹ́ran, ọ̀bẹ tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ ṣọ́ọ̀bù tó fi ń pẹran mọ́ mu wálé mọ́. Wọ́n ń bọ̀ wá bá o, wọ́n ń bọ̀ lé yín o. Bíléèdì tẹ̀fínrè kánná ẹ mọ́ fi inú lé mọ́, kó ní kálukú yóò sì máa wo agbègbè rẹ̀ kó tó sùn. Community tẹ́ ẹ bá ń gbé, ẹ lọ bá chairman community yìí, landlord and landladies association, ẹ lọ sọ fún wọn wípé ẹ dákun ní community yìí o, mo ti kó bá yín o, ṣùgbọ́n ẹ foríjì mí o, kí kálukú tó sùn lálẹ́ ẹjá máa wá agbègbè wa o. Kò sí tí wọn ò lè ṣe báyìí torí pé mò ń gbàdúgbò yín o. Wọ́n lè pààyàn, wọ́n gbókú ẹ̀ wá o, wọ́n lè lọ dáràn, wọ́n wọṣọ yẹ́lò lọ o, kán korúkọ Oríyọmí sí lẹ́yìn o. Àwọn ará bí ti ṣe tán o, wọ́n lanu wọ́n la máa kọ́ nǹkan tuntun. Mo wá sọ fún wọn pé kò sí nǹkan tuntun tí wọ́n ń gbé bọ̀ wá bárú wa. Kò sí nǹkan tuntun, kò sí nǹkan tuntun. Ọmọ iye ọdún tí mo fi kàròyìn iléeṣẹ́ rédíò OYO kí n tó lọ sámúlùdùn tó jẹ́ ti rédíò Nàìjíríà, kí n tó mọ́ lọ tàwọn aládàáni kọ́lọ́hun tó ṣe tèmi náà fún mi. Kò sí nǹkan tuntun. Ẹ dá gbogbo àrà tẹ́ bá fẹ́ dá. Ìsọ pé ìjọba àpapọ̀, ìsọ ibi tí ń dà wá láàmú o, ṣùgbọ́n ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀, ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀ náà,
I won't mention name, but I'm very sure wípé tó ń dà wá láàmú ó mọ̀ra rẹ̀. So nínú ẹgbẹ́ òṣèlú, olóṣèlú kan kò ní jáde láyé kí èèyàn kan kó lóun darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ẹ̀ kó wá sọ wípé kó máa lọ kó má darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú òun. Ìbò wèrè wọn a máa kà, ìbò dìndìnrìn tí ọmọ ifo apple àti ìbò pòfẹ́sọ̀ tọmọ gbogbo òwe ìkọ̀ọ̀kan náà wọ́n kà, ìbò dìndìnrìn ení, ìbò pòfẹ́sọ̀ èjì. Bí pòfẹ́sọ̀ bá tún dì síbi tí kò ṣe tó, wọ́n tún lè yọ̀bú ẹ̀ dànù, tí dìndìnrín bá tẹ̀ sínú ihò wọ́n tún kà á. Kò sí òfin tó ní pé kí n lé anybody tó bá darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú Accord tó bá nígbàgbọ́ ní ohun tá à ń ṣe. Látijọ́ tí Accord ti ń lọ káàkiri, látòrí Ọ̀yọ́ ń pè ọtí dórí Accord, ẹ sọ fún wa rí bóyá àtàyàn kan ń pẹ́ rí. Ẹ sọ fún wa rí bóyá àtàyàn kan ń pẹ́ rí. Bí èèyàn ń bá wa jà á máa bá ti a lọ nù, bí èèyàn ń bú wa á máa bá ti wa lọ nù. Ẹ tún ṣe lórí state event, ẹ tún bú wa ń bẹ̀ ṣáàdáhùn. Tó jẹ́ kí n wá sóde lónìí, ó ṣeé ṣe ẹ bá mi kọ́ tààrin dáadáa, ẹ dẹ̀ bá mi ṣe àì. Ó ṣeé ṣe, ó ṣeé ṣe, ó ṣeé ṣe, Ọlọ́run sì lè má jẹ́ ó ṣeé ṣe fún wọn, torí pé agbára Ọlọ́run nìkan ó làwá dì mú. Ó bá wu Ọlọ́run pẹ̀lú àdúrà ẹ̀yin aráàlú, ó lè má ṣeé ṣe fún wọn. Ṣùgbọ́n bọ́lọ́run àṣẹ yóò wù tó bá tún fẹ́ ẹ̀sìn tákúrápá ó ṣe òkúkú jẹ́ okun kékeré, ó lè fẹ́ ṣàlékún ìyà fún wọn. Ẹ̀yin èèyàn wa, tí Ọlọ́run bá wá fi ṣàdánwò tó fàdánwò kún àdánwò fún wọn, tó fi gbà wọ́n láàyè tán fẹ́ ṣe tí tán rí tán fẹ́ ṣe ṣe, ẹ lè má, tí ẹ bá rí mi, tí ẹ gbọ́ ohùn mi, tí ó jẹ́ pé àwọn wá bọ́ sórí mídíà, wọ́n wá ń sọ oríṣiríṣi nípa mi, bóyá wọ́n rí mi gbé, bóyá wọ́n rí olódì mi gbé pamọ́, bó ṣe fẹ́ gbé mi pamọ́, tí wọ́n wá máa create narrations oríṣiríṣi lẹ́yìn tí wọ́n bá ṣe tán. Èyí tó jòdòdó bẹ̀ òun lè mi sọ fún yín lẹ́nu yìí, because ẹni tí wọ́n gbé pamọ́, tí wọ́n fẹ̀sùn kàn, tí wọ́n tì mọ́lé àbí tó sá lọ, ní àkókò yẹn àwọn lè máa sọ oríṣiríṣi nǹkan. They have money, they have some state apparatus, they have when I mean state here, I'm referring to country. When I mean state here, I'm referring to country. Don't misquote me. If you are trying to pick that words, come back and listen. When I mean state, I mean country. So I'm not talking about Benin State. I'm not referring to your state. When I mean state here, I'm referring to country. Because to our local government, country lónìí, into our state government, country lónìí, into our federal government, country lónìí. So the apparatus the apparatus that belongs to all of us, tó bá wà ní káwọ́ àwọn kan tí wọ́n sì fẹ́ jẹ gàba, tí wọ́n fẹ́ fi hàn pé àwọn làwọn wà ńbẹ̀, wọ́n lè lò ó lákòókò yìí. Tí Ọlọ́run bá ní kán rí lò tó fi kún àdánwò wọn, bóyá wọ́n gbé wa ńlẹ̀ ni o, àbí àyọjú síta, àbá wà níbì kan. Àkọ́kọ́ tí kẹ́kọ́kọ́ nílẹ̀ mi ni pé Oríyọmí Hamzat, I will never say no to what I have said yes to. Mi ní ever sọ fún yín pé mi ò contest mọ́. I, Oríyọmí Hamzat, tí wọ́n bá pa mí pẹlẹbẹ, mo sì ń contest gbogbo gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀mí mi ò sì ní tọwọ́ èèyàn kan bọ́. Tó bá yá, Ọlọ́run tó dá ẹ̀mí mi, tó fẹ́ kí n wúlò fáyé, tí mo bá ti wúlò fún ayé, tó bá mo bá ti jẹ́ iṣẹ́ tó rán mi tán, òun fúnra ẹ̀ ni ó mú mi sọ́dọ̀, torí ìwọ kọ́ ló dá mi. A pàdé nínú ayé ni.
àpàdé nínú ayé ni. Èmi ò lè pa ẹ́, ìwọ náà ò lè pa mí. Ṣùgbọ́n tó bá pé gbàgbọ́ tí wọ́n ní ni pé ìwọ ó pa èmi nítorí tí ó tán, Ọlọ́run tí ò ní tán yóò jẹ́ kó mọ̀ pé ò lágbára láti gbẹ̀mí mi torí wọ́n kọ́ ló fún mi. Gbogbo eléyìí tá à ń sọ yìí à ń fira wa lọ́lọ́run lọ́wọ́. Mo dẹ̀ fún yín ní assurance. Tí mo bá ní kẹ́ tọ́jú aṣọ yẹ́lò yín kó lè padà mọ́, kó lè tuntun lọ́jọ́ tẹ́ ẹ wọ̀ ni, kó lè bá a tuntun lọ́jọ́ tẹ́ ẹ máa wọ̀ ni, kì í ṣe pé ẹ̀ ní padà wọ̀. Tí mo bá ti pè yín pé ó yá ẹ mú yẹ́lò jáde, ẹ mú jáde. Ó lè dàárọ̀ lákì ní ó yẹ ẹ mú yẹ́lò jáde, ẹ mú jáde. Ṣùgbọ́n lónìí bí mo ṣe ń sọ yìí, ẹ tọ́jú ẹ̀ nítorí pé gbogbo ibi tí wọ́n bá ti rí, tí wọ́n bá ti fẹ́ establish ìwà ọ̀daràn, aṣọ yẹ́lò ni wọ́n mọ̀ sọ pé àwọn rí. Gbogbo ibi tí wọ́n bá ti fẹ́ ṣiṣẹ́ ọ̀daràn, kódà wọ́n lè tẹ̀mí, wọ́n ti tẹ̀ tán báyìí, wọ́n àti ìlú ni. Wọ́n kọ Ọ̀yọ́ ń pè ọ́ sẹ́yìn míì, wọ́n kọ Oríyọmí for governor, wọ́n wà lọ fi dáràn. So ẹ̀yin èèyàn mi, for now ẹ tọ́jú aṣọ yẹ́lò yín, gbogbo aṣọ wa ẹ tọ́jú ẹ̀ for now. Àwa fẹ́ ṣe dáadáa, àwọn fẹ́ jagun. Àwa fẹ́ kó wá káràlú jáde kan ṣe tó tọ́, àwọn fẹ́ jagun, àwa ò ṣetán láti jagun. Bó kí ló fa wàhálà gan? Ṣé Oríyọmí is inconsequential? Oríyọmí ò lè dìbò wọlé. Oríyọmí is a noise maker. Oríyọmí ò jẹ́ nǹkan kan náà. Kí ló tẹ̀ fi wá sílẹ̀? Kí ló tẹ́ pé gbogbo searchlight yín ò wá wálé sẹ́tẹ̀ sí? Ẹ lè sùn lọ́sàn-án, ẹ lè sùn lóru nítorí Oríyọmí. Let the poor breathe. Àwa ni poor tó ń sọ yẹn náà. Àwa ọmọ aláìlẹ́ nìkan. Àwa tẹ́ ẹ̀ mọ ilé wa, tẹ́ ẹ̀ mọ̀ ọ̀nà wa, tẹ́ ẹ̀ mọ ìyàwó, tẹ́ ẹ̀ mọ ọmọ, tẹ́ ẹ̀ tó sọ pé ọmọ àlè ni wá, àwa ní. Abẹ́ gẹ̀ẹ́tẹ̀, àwa tá a jọ nípínlẹ̀ Ọ̀yọ́ ni. Àwa tán bí bàbá wa nípínlẹ̀ Ọ̀yọ́, tán bí ìyá wa nípínlẹ̀ Ọ̀yọ́. Àwa tá a mọ̀, tá a jọ mọ́ra wa, àwa ní. Àwa ní. Àwa tá a gbé ìpínlẹ̀ Ọ̀yọ́, tá a ìsọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tá a ń gbé ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa ní. Àwa tá a ń ṣòwò nípínlẹ̀ Ọ̀yọ́, tó yẹ pé gbogbo ohun tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ṣe ó kàn wá, àwa ní. Àwa tí a bímọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa ní. Àwa tá a dá lé iṣẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, àwa ní. Àwa tí wọn ò bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tá a ti lọ̀pọ̀lọpọ̀ ọdún ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa ní náà. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Let the poor breathe. Ṣẹ́ra wa àti ẹ̀jà àti ẹ̀rẹ́dì láti jà rárá. Ó lè dọ̀la kán ní mo rà bọ́n fún yàn. Tó lè dọ̀la. Ẹ máa kọ́lẹ̀ o, kán ní Oríyọmí rà bọ́n fáwọn kan o. Oríyọmí ló rà bọ́n fún wọn o. Ìlówó aṣọ tẹ́ wọ̀ tó yẹ kí n á fún yín lọ́fẹ̀ẹ́ ilé rà fúnra yín. Níbo ní ìṣirò owó rà bọ́n? Ìmọ̀ bí ẹ ti ń tà, ìmọ̀ àwọn tẹ́ mọ́ rà á. So kẹ́ ẹ tó bà dúkìá mi jẹ́, evidence yìí ẹ jẹ́ ó pé dáadáa. Ẹ lọ ilé ẹjọ́ ni, ẹ mọ́kàn àti rí ọwọ́ yín, yes, àti rọ́wọ́ yín, àti rí ìwé tẹ́ kọ, àti rí gbogbo ẹ̀, àti mọ̀ tẹ́lẹ̀, ẹ dẹ̀ ti ń carry it out, fine. But let me tell you, ìjẹ́ tá a jẹ wá sùn, tá a bá jẹ létí kú bẹ́ẹ̀, kàkàkà ní kan ní lẹ́nu. Bẹ́ẹ̀ ni, mo lè kéré, mo lè má jẹ nǹkan kan, mo lè má ní nǹkan kan, ẹ lè mọ̀ mí tán pé lówó lọ́wọ́, ṣùgbọ́n ẹ mọ connection tí ń bẹ láàrin mi àtọlọ́run. Ẹ mètò tọ́lọ́run ní fún mi, ẹ sì mètò tọ́lọ́run ní fún mi lára ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo ti jáde o, eégún tó bá ti jáde kúrò láìwo, mo ń contest o. I am not desperate, but I am determined. Let the people of Oyo State judge by their votes. Let the people of Oyo State judge by their votes. Forget about my personality. Forget about I don't have money. Forget about I don't have connections. All this cannot make someone a governor of a state. The only thing tó lè sọ ẹ́ di gómìnà ìpínlẹ̀, òun náà ni pé tọ́lọ́run bá sọ ọ́ dà. Òun náà ni ó pàṣẹ fún àwọn tí ó dìbò tí wọ́n fi dìbò yẹn ẹni náà. Bí Ọlọ́run kò bá kọ́ ilé náà, àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n kàn ń ṣe lásán ni. You came with Gumi's matter.
you are later exposed. You came with Sharia's matter, you are later exposed. Whatever you are bringing against Oriyomi Hamzat, Almighty God will expose you. And I will remain vindicated. Because I will never in my life once again do anything in contrary to the will of God. I am not desperate. I will never be. But I am determined. I've already answered the call of my people. I've answered the clarion call. So nothing will stop me. Nothing will stop me. You cannot intimidate me. Yes. All this you are doing, kẹ́ ṣe kó mi máa bọ́ lójú mi báyìí. Kẹ́ rò pé ti win mi. Never say die. Gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sáré sọ́tún sósì láti gbẹ̀mí mi. Àwọn tẹ́ ẹ rán kán wá gbẹ̀mí mi. Mo ti gbọ́ àti mọ̀ bí wọ́n ṣe rìn. Àwọn tẹ́ ẹ rán kán wá gbẹ̀mí mi. Tẹ́ bá gbẹ̀mí mi tán. Tẹ́ ẹ ṣèjọba tẹ́ fẹ́ ṣe. Ṣé ẹ kù síbẹ̀? Babangida lọ́dún 8. Ó wà láyé lẹ́ni náà. Ó sì wà láyé lẹ́yìn tó kú ìjọba. Ààrẹ Ọbásanjọ́ lẹ́yìn tó kú ìjọba ó sì wà láyé àrínà. Ọmọlúlú Olúnlọ́yọ̀ gómìnà Ọ̀yọ́ state. A sì rí wọn kan tó jáde láyé. Gbogbo wọn, you forgot there is life after office. Àbí ẹ̀yin ò fẹ́ lo life after office ni. Ẹ ti ń láyé bọ̀ kẹ́ tó débẹ̀ ẹ kún bẹ́ẹ̀ lọ́jọ́ kan náà ni. I am not ready to fight anybody. Wallahi, I'm not ready to fight anybody, but I will not fold my hands. Kẹ́ ẹ fi pa mí, kẹ́ ẹ fi báyé àwọn tó tẹ̀lé mi jẹ́. Ìwọ tó bá jẹ́ accord candidate, tó bá torí eléyìí sá padà, ọ̀tá lọ síwájú ni ẹ. Ìwọ tó bá jẹ́ accord follower, tó bá torí eléyìí sá padà, ọ̀bàyéjẹ́ ni ọ̀yẹ́ sára wa tẹ́lẹ̀, ọ̀tá lọ síwájú ni ẹ. Gbogbo schools tí wọ́n bá ti ní ẹ má ṣe meeting bí wọ́n ṣe ń jò ní ẹ bọ́ọ̀bù mi kẹ́ lọ ṣe meeting bẹ́ẹ̀. I keep wondering nígbà tá a fẹ́ ṣe declaration a gbọ́ pé a rí yín tẹ́ sọ pé ẹgbẹ́ yín o ẹgbẹ́ òṣèlú PDP ní yín o ẹnìkankan ò gbọ́dọ̀ gbé mọ́tò fún àkọ́ọ̀dù o kódà ẹ tún nà ká àlébù ẹ sọ̀rọ̀ sí mi direct pé ẹgbẹ́ àkọ́ọ̀dù ẹ gbọ́dọ̀ débẹ̀ o. Kí lẹ kó mọ́tò yín wá ṣe ń jọ́ta ṣe primary accord? Kí lẹ kó mọ́tò yín wá ṣe mọ́tò di gbogbo bẹ̀ tẹ́ ẹ̀ já àwọn ẹlẹ́gbẹ́ ìgbó débẹ̀? Kí lẹ kó mọ́tò yín lọ ṣe ń bẹ̀? Àìdákẹ́kù àìwòsàn dáràn. I may not have this opportunity to come out and for the outburst of this nature again, but I have to tell the whole world that irọ́ ti kúnlẹ̀. Wọ́n ti ń gbé rọ́bọ̀.